dákun má ṣe wá lọ. mo tún wá sọ pé ọba tó ṣe wá lọ́mọ adìyẹ ṣóun ló ṣe wá lọ́mọ Àkàndé ọlọ́run tó ṣe wá lọ́mọ adìyẹ ṣóun ló ṣe wá lọ́mọ Àkàndé ọba tó ṣe wá lọ́mọ Àkàndé dákun má ṣe wá lọ́tà Àkàndé ọba tó ṣe wá lọ́mọ Àkàndé dákun má ṣe wá. ọlọ́run tó ṣe wá lọ́mọ Àkàndé ṣóun ló ṣe wá lọ́mọ adìyẹ ọba tó ṣe wá lọ́mọ Àkàndé dákun má ṣe wá lọ́tà. Kirami kole ayanu jabai salihina bimujiza walili abudali arwahum katairi wabilihumadail anfusun shajara aluli autadi kuwatu adidi رجال الغيب في غيابا لمن كياري صفة مكنونة مكامة من كتب البرايا وبالغيازاني فقسنا يا ربي وأككنا مكامة الولاية على قد لا فوا Àlàkàndé láfàwà kọ́ lóhùn dákun má já wà lẹ́yìn wọn ká ṣàyè pẹ́ káyé wa má nira. Àlàkàndé láfàwà Àlàkàndé láfàwà kọ́ lóhùn dákun má já wà lẹ́yìn wọn ká ṣàyè pẹ́ káyé wa má nira. Asadi liwusudi ilé Ọlọ́run ṣẹ̀yẹ. Asadi liwusudi ilé Ọlọ́run ṣẹ̀yẹ. Asadi liwusudi ilé Ọlọ́run ṣẹ̀yẹ. Ṣé báwọn ni bàbá Àkàndé? Ọlọ́run ṣe báwọn ni bàbá Àkàndé. Ọlọ́run dákun má já wà lẹ́yìn wọn ká ṣàyè pẹ́ káyé wa má nira. Bàbá ń pariwo wòlíì lókè, bàbá ń pariwo wòlíì nílẹ̀, wòlíì kan ṣoṣo bàbá mọ̀ ṣe láti kọ́ lóhùn ṣọ́ bàbá. Ta sì ń pariwo wòlíì nílẹ̀, wòlíì kan ṣoṣo. اللهم إني أسألك بأكد اسمك العظيم الأعظم الذي كتمته بين الأولياء والسفلاء وبأكد أنكرين وقل والله أحد لا شريك له الله صمد لا مقصود إلا به لم يلد ولم يولد قط ولم يكن له كفوا أحد واحد في ملكه قادر على ما يشاء فعلوا لمن يريد غني في طاقته كريم في بادي يا داهي للو أطلل تمثل الله ربنا يا شم وما يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وما يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا صلي على سيد الهومانيتي محمد سيزوغا شارته ṣàdúrà fún wa wàláì kí bàbá ó ṣàdúrà. látẹnu bàbá wa gbọ́ Ọlọ́run ṣe yẹ. anakumala. bàbá ni ẹ máa kọ́ lọ. bàbá Ọlọ́run ṣe bàbá Ọlọ́run ṣe. mọ́tò kan bí wa lọ́wọ́ LSD 894
jẹ́ ẹ bá gbé kó lọ́dọ̀ ẹ jọ. yé bàbá alágàdé ṣéun Lẹ́tífù àwa ló mọ̀ bàbá ọlọ́run ṣe yẹ. innal abrara lafi na'im.